ó ti yanjú pátá. àwọn èèyàn ń kọ bẹ́ẹ̀ sọ àwọn èèyàn ń gbọ́. èmi ẹ wàláhì tàbí sẹ́kì tó sọ kankan fún ẹ yóò ti fọ́ ẹ̀mẹrin tí mo ti pe Alhaja Taofeeq Akeugbagold torí pé tí a bá ti sọ pọ̀rọ̀ kan kì í kù lọ́kàn tèmi mọ́ mo ti pè tó ẹ̀mẹrin ọlọ́run tí ìjó gbé lẹ́ẹ̀kan yóò ti fọ́ ẹ̀mẹrin tí mo ti pe Alhaja Taofeeq Akeugbagold torí pé tí a bá ti sọ pọ̀rọ̀ kan kì í kù lọ́kàn tèmi mọ́ mo ti pè tó ẹ̀mẹrin ọlọ́run tí ìjó gbé lẹ́ẹ̀kan kó lè bá a mọ̀ pé mi ì lọ́kàn tó dọ̀tí gbogbo ayé ni mo sọ fún un àní mo ti pè ní 4 times ẹ̀mẹrin kò pè mí padà ó kàn fún ní mẹ́sẹ̀gì padà ọjọ́ kan ó lóun ṣe mítìn lọ́wọ́ ọjọ́ kan olóhùn wà ní nọ́mbà tí gbogbo ayé mọ̀mọ́ ni kò sì sí tó fàájú pé àwọn tó bí mi àwọn àgbàlagbà wa wọ́n kó wa ní tí wọ́n ń pè ní ìjẹ́ èèyàn ó yẹ tí sábà ṣe owó tó bẹ̀rẹ̀ ààrẹ rẹ̀ ní ó yẹ tí Alhaji Kafilah mo búra lóko ọlọ́run mi ìjẹ́ ní Kobo mo sì fi ọlọ́run bá àlékè ọlá búra ìbẹ́ ẹnikẹ́ni dúró sísì wàláhì Alhaji Kafilah sẹ́mi ọ sí ti wíwọ́n epo ní àbáyé owó rà Alhaji Kafilah ṣé kí n pa irọ́ kan lọ́dún tá a dé láti hajj èèyàn 13 ni mo mú lọ hajj ọ̀fẹ́ tí wọ́n fún mi ní 1 naira ìyàtọ̀ sí àwọn tí wọ́n patronize ní fún hajj ṣé tí mo sọ ti yé ṣé wíwọ́n epo wá ní àbá àrùwò rà ẹni tá a tún fi àmọ́nà tì sẹ́ Alhaji Kafilah ẹni àfàmọ́nà tì ta ni ó dá ọba wa gbalẹ̀ Mẹ́kà o bá a gbalẹ̀ Mẹdínà kò tún gbalẹ̀ Mẹ́kà owó míì tó tún jẹ́ extra money tá a lọ fi gba hòtẹ́ẹ̀lì tuntun nígbà tí wọ́n rò pé àwọn fẹ́ ṣàbúrò another 15 million ni òun ni mo tún ná láti gba hòtẹ́ẹ̀lì tí mo kó àwọn èèyàn mi sí àánú ọlọ́run tó lé wa bá ń bẹ̀ ni pé ní ọdún yìí gbogbo àwọn tí wọ́n máa ń ṣe oúnjẹ fún wa àwọn jàwázàtì kó wọn lẹ̀ wọ́n ti kó wọn jìnnà sínú Mẹ́kà tí wọ́n ti fún wa lóúnjẹ hòtẹ́ẹ̀lì míì tá a wá lọ fowó tuntun gbà yẹn wọ́n wá fún wa láàyè ń bẹ̀ yìí pé ká dáná fúnra mi ni mò ń lọ ọjà lọ́ra gbogbo ń tẹnu oúnjẹ fáwọn alálàájì èmi dẹ̀ ni mò ń ṣe àtàwọn ẹrú ọlọ́run tí mo kó dání. èmi náà rántí pé mo pè yín jọ́ kan tẹ́ wà nù ọjà. tí mo wà nù ọjà alhamdulilayi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹjọ́ yẹn pé mo ń ra ọjà mo lọ zuki kàkíyà mo lọ ra ọjà ni mo lọ ra gbogbo nǹkan tẹ́nu mọ́ ẹ jẹ àti yan ìsẹ̀mó ẹ̀yìn àti gbogbo àwọn oríṣiríṣi ẹja oríṣiríṣi ẹran ọdí mo lọ rà. ṣé kìí ṣe pé ọ̀rọ̀ òun ló ń fà tí ó fi dàbí ẹ̀mẹ̀ wí tó kò tí wọn náà wọlé fẹ́ gbà sí. ajá ẹ̀yin òròyìn burú èmi ò jẹ́ ló ṣe òun náà mọ̀ pé mi ì jẹun lówó ó sì mọ̀ pé mi ì bá yẹn dúró fò ọmọ but ọmọnìyàn ọlọ́run kó jẹ́ ọkọ mọ́ padà lẹ́yìn wa wàláhì tàláhì mi ì jẹ́ ní Kobo ìyìn sì bá yẹn dúró ọ̀tọ̀ ní kí n pé lágbájá yá mi lówó kò ṣẹlẹ̀ rí ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ tí wọ́n á yí pé ó dáa ọmọ bọ́ọ̀rẹ́ mi wá mo fẹ́ gba owó kó tún ṣẹlẹ̀ mọ́ ìmọ̀ bó ṣe jẹ́ even nítorí pé àwọn bàbá wa ti bá wa sọ ó dẹ̀ ti tán mi ìfẹ́ tún lọ jùjùjù nípa ẹ̀ mọ́ wàláhì tàláhì mi ìjẹ́ ló ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. tọ́ Alhaja Kafilah Akeugbagold wọ́n ní àwọn ò jẹ owó àwọn ò sì báyọ̀ sóní ìdíwọ́ láti ya owó wọ́n sọ bẹ́ẹ̀ alhamdulillah wà ń gbọ́ ìnáwó yẹn ń gbọ́ bóyá kò ní fún wọn mọ̀ pé aláǹfààní àti sọmọ yẹn tàbí táwọn èèyàn sọ́tà wọ́n ní lẹ́nu bí ọjọ́ mẹ́ta ẹ̀ ó dàbí ẹni wípé àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́tún ló sí ó dàbí ẹni pé ó fìyé ọ̀tẹ̀ wọ́n ní fòdú sọ́dọ̀ àwọn èèyàn ń pè yín wọ́n lè dàpọ̀ mọ́ àwọn èèyàn làwọn pè látẹ̀pẹ́ láti lọ. kò ṣe tó mi ìdáhùn òun dáhùn. ìyẹn lè dáhùn. Alhaji Kafilah tí ṣe pé ń dáhùn mi fi ara mi lẹ̀ ni mi make ara mi available káwọn èèyàn wá mi wá ni tó ṣẹlẹ̀ ni ó ṣàṣẹ̀wò pé ìgbà yẹn ó ti fẹ́ fì mí. sórí pé àbí rárá ìtì àdánwò tí mo ń kàn lára àwọn èèyàn ni pé bí mo bá ti gbà wọ́n láàyè mo máa ń ráyè sí aburú tí mo bá ti lè make ara mi available fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so orí ẹ̀ mo ṣe decide pé àṣẹ̀fún lára rẹ̀ kò sí àyàfi àwọn èèyàn tí wọ́n bá wá fún pé nítorí òwú tí mò ń ṣe àmọ́ kẹ́ni kó sọ pé sábàlẹ́kọ̀ alájà o ìjọ afẹ́ rí yín afẹ́ bá yín sọ̀rọ̀ kan wọ́n láti sọ kí ni the topic of our tó fi fẹ́ rí mi kí ló fẹ́ rí mi sí kí ló fẹ́ bá mi sọ kódà kó jẹ́ kó ń tì bóyá ó mọ̀ ìpé nù ìjárì mọ́ ń jírí mi ó fẹ́ kí n ṣe fóun kó jẹ́ kí n mọ̀. tó lórí ìyá òun máa wí pé ní tilẹ̀ ń tọ̀ náà wọ́n ní àwọn èèyàn bá ọ̀rọ̀ kan dọ́dọ̀ yẹn àfi kí wọ́n rẹ̀ rìn jáde. adúpẹ́ fọ́nà wá fẹ́ dínà. rárá o mi dínà ẹ̀ wọ́n láyìn sí dínà rẹ̀ títí dìsìn títí yẹn bó ti yẹn tọ́ mi ní dínà rẹ̀ torí ẹlòmíì tó bá pè mí báyìí tó bá ti ṣàlàyé tán bá ní okay no problem jọ jẹ́ kí ọlákà ń dán báyìí màá dẹ̀ bá ṣe síbẹ̀ torí pé mi ì fẹ́ kí àwọn èèyàn ó kàn máa wọ̀ mí jù àdánwò pọ̀ tí mo ti kà
lára kí n rò pé èèyàn làwọn èèyàn ó sì jẹ́ pé lẹ́yìn àsùnmọ́ ọmọ fáwọn àgbàlagbà wọ́n ní ànásù kànábùtì fàmílì ń rọ ikùn ọmọnìyàn ọ̀dà akọ kéèyàn máa wo ẹlòmíì lọ́ọ̀kan ọ̀dà akókò ju kéèyàn súnmọ́ lọ olórí bú lẹ́lòmíì tí a bá súnmọ́ tún ẹni àgbákò lẹ́lòmíì tó bá súnmọ́ níyàtọ̀. wọ́n ní sọ̀rọ̀ oníbà àbágbàgbé ọ̀rọ̀ àná wọ́n ní àkèrè nìkan àbá àṣẹrẹ́ ọ̀rẹ́ tó pé bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn bóyá lọ́sẹ̀ tó kọjá mọbi tẹ́ òwe yín lọ ṣùgbọ́n èmi fẹ́ mọ́ rárá o mo sọ nípa àwọn èèyàn generally mo sọ generally pé mi ìfẹ́ máa mọ̀ yí pé bí mo ṣe wà yìí mi ì mọ nǹkan kan mi ì mọ ètè lò. alájà torí mo mọ̀ pé wọ́n ti pè ní. ọ̀pọ̀lọpọ̀ làwọn alásùnmọ̀ wa rárá kò tí ẹ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ làwọn alásùnmọ̀ wa tó jẹ́ wípé bẹ́ẹ̀ lómi ìbá ń bá mi ní conversation lórí fóònù lásán wàláhì ó fi sí recording máa wà disappointed èmi ò kí ń record èèyàn mi ì mọ tèmi àti èèyàn lè tó máa sọ ẹnu ọjọ́ mẹ́ta yìí tí mo rí pé wọ́n ń pa àwọn ọ̀rọ̀ kan mọ́ mi mo kàn pé ẹni tí ọ̀rọ̀ dèmi àti ẹ̀kọ́ mo bá lọ́mọ ìjọba mú fóònù wájú wá bá mi record ìbéèrè yìí mo bá fi bí ẹni yẹn lọ́rọ̀ lẹ́yìn yẹn yìí rìkọ́ọ̀dù èèyàn rí láyé níjọ́ tí mo ti dáyé mi ì sọ yẹn rí bẹ́ẹ̀ pé máa fọmọ ẹ̀ sí rìkọ́ọ̀dù bí mo ṣe ń fààyè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni àgbákòónú ayé tó jẹ́ pé bí wọ́n bá ti súnmọ́ mi ká ní tí wọ́n wò ní pé ọ̀nà wo la fẹ́ gbà láti tu ọmọbìnrin ìṣubú wọ́n ràn wọ́n wá lóbìnrin kódà wọ́n ràn wọ́n wá lọ́dọ̀ wọ́n ràn wọ́n wá lọ́kùnrin bí wọ́n ṣe ràn wọ́n wá lóríṣiríṣi nìyẹn ó jẹ́ kí n wò pé Ọlọ́run ṣeun ló fà á. ọ̀rọ̀ kan wà tó dàbí pé ọ̀sẹ̀ lè bí àsìkò díẹ̀ sẹ́yìn mo mọ̀ pé wọ́n ti bá yín yanjú ẹ̀. alhamdulilayi sọ̀rọ̀ kò sí báwùjọ ọkùnrin ṣe fẹ́ ṣe kàǹkà tó tóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ńbẹ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n bá ní àìsàn ọkàn àwọn lẹ́mìí ara wọn. wọ́n sọ pé ìhòòhò ni ohun obìnrin. wọ́n á máa wí yùn ṣé rí bí wọ́n bá ti ń sọ pé sọ́ọ̀tù ní mara aura wọ́n ń sọ lẹ́nu ara wọn tí ìhòòhò obìnrin bá jẹ́ tẹ́mọ̀ bí ọ̀rọ̀ ẹnu obìnrin bá jẹ́ o kí ni ìyá wa ṣàfihàn àwọn èèyàn ní àdìsí àti Quran ṣe sódì ló fi fún ọ ni so fún ọ ní sára ni so fún ọ ní sign language ni ọ̀rọ̀ yẹ kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ ajẹ́pùtàlákì. ìdẹ́ ń sọ ni wípé irú bí ẹ̀yin ṣe máa ń bọ́ ta tẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tẹ́sí wá sí kí ṣe kó tako ìlànà. kí o kó tako nǹkan kan nítorí pé náà Quran Olúwa bá lékè ọlá tóbi gan ibi tó bá ti rán ọkùnrin àtobìnrin níṣẹ́ ní ìbára tọ́lọ́ máa ń lò bẹ́ẹ̀ tí mọ̀zákàr ni torí pọ́lọ́ náà mọ̀ pé àwọn obìnrin kan bẹ tó ń dá tó yàtọ̀ sáwọn obìnrin tó kù ìṣesí àwọn obìnrin kan ó yàtọ̀ sí ìṣesí àwọn tó kù ó dàbí ìgbà táwọn yẹn bínú títí tí ẹni mò ń ṣe bí ọkùnrin mo rò pé báwọn náà ṣe fẹ́ kí n ṣe bọ́lọ̀ bá ṣe ní ìmọ̀ bóyá mò ń ṣe bẹ́ẹ̀ I don't know mo sámọ̀ ìpín tí wọ́n fi tọ́ mi látilẹ̀ òun ni mímọ̀ bàbá mi dẹ̀ sọ fún mi pé ìmọ̀ tí mo ṣe sábàbí rẹ̀ fún yìí yóò lápọ́njá gbogbo tí mo bá sì ti kọ́ ọ tó o bá ti ń wí tí wọ́n bá béèrè pé ta ló kọ́ sọ pé ní abèrè kẹrí ni mo kọ́ bàbá mi ló sọ bẹ́ẹ̀ fún mi so I don't know bẹ́ẹ̀ ni kọ́ bá sọ fún mi pé mo ń ṣe bí ọkùnrin bóyá ó ń tiyìn bóyá kò yé bóyá nítorí bí wọ́n ṣe bí èmi ló jẹ́ máa ṣe bẹ́ẹ̀.